You are actually pulling the devil's leg. Oríire ò pé. Gbogbo tó wà gbẹ́kẹ̀lé oríire ò já ọ̀rọ̀ pé lẹ́yìn bọ́ ṣe ni. Kò tí mi kankan tó lè lọ nílò fún ọ. Mo lọ dé lùtì 30 million naira. Níbo ni? Orí ẹ̀ burú. Èmi ọ̀tẹ̀ mi. I'm going to show you I'm a madman also. Kò ní dá fún níwájú àdé. Gbogbo tó bá ìwọ̀n márùn-ún tó bẹ́ẹ̀. Tí bá tó. Kẹ́rí mélòó ni mo sọ nọ̀rọ̀ tí n ti sọ nísìnyí tẹ́yìn náà ti ń jẹ́rìí sí pé bó ti rí nù. Ìmọ̀ gbé ifá rìn tó lè di pé ń gbé ifá janlẹ̀ fún yàn wípé kí n ṣẹ̀ṣẹ̀ máa wo ohun tó ṣẹlẹ̀ kí n máa béèrè lọ́wọ́ ifá yóò dínà. Ìgbúrọ̀ sọ̀rọ̀ márùn-ún kẹ́ mọ́ sọ pé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ rí. Kódà ní ẹnu bíi ìjẹrin síjẹta ọ̀rẹ́ yín kan tó ṣe tó dùn yín tínú bí yín gbà tẹ́ délé lọ́wọ́ alẹ́ tẹ́ ẹ wò pé àbí kẹ́ ẹ ṣìwàwù ni. Ṣé rí pẹ̀lú ògo Ọlọ́run n tí ń bá yín ṣe tí gbogbo ẹ̀ ó fi jọra wọn bí n tí báyìí gbogbo kọ́ńtàtì tẹ́ sọ pé ń lé yìí nísìn tí a fi rí i pé ẹ̀ wá ń wò pé abẹ́ rí abẹ́ ní rí ẹ gbúdọ̀ mọ́ rí. ṣé ẹ lè believe kinní kan àìmọye bí tí mo ti lọ káàkiri ẹlòmíà gba 20, 30, 50 millions of naira lọ́wọ́ mi àmì ò dẹ̀ rí nǹkan tí mò ń wá látijọ́ yìí. 50 million. ṣé mo máa parọ́ fún yín ni. ẹ sì rí ní tí ẹ fẹ́ kó tẹ́lẹ̀ ẹ wo bí ṣe rí èmi ò ṣe ẹ gbàgbé pé kò ní ṣiṣẹ́ òun á ṣe àmọ́ bí èlò lẹ fẹ́ fún èmi báyìí ẹ pé mi ní ṣe èmi ẹ ti mọ̀ pé tọ̀ ọ̀rọ̀ tèmi tí mo bá bá yín sọ ó ti rí bẹ́ẹ̀ èlò lẹ fún èmi ẹ sì gbà pé ṣe yín ò ṣe. ṣe rí tẹ́ bá ti assure mi pé ó máa work as in contract tí mo lè yìí pé ó máa bọ́ sí ẹ̀yin ẹ jẹ́ kí n mọ iye tẹ́ fẹ́ gbà instantly in fact ẹ jẹ́ kí n ṣe. ẹ ǹdúró ṣe nígbà tẹ́ sọ̀rọ̀ díẹ̀ pé ẹ ti fún àwọn kan ní bíi 10 million 20 million tẹ́lẹ̀ tí ẹ̀yin lẹ kàn wò pé tọ̀ eléyìí nísìnyí ẹ ti mọ̀ pé ó dodo ọ̀rọ̀ ní títọ̀dọ̀ tèmi yìí ẹsẹ tó dùn mọ́ yín tí ó dùn mọ́ mi nínú ni. ìsọfún máa ṣe ni pé ẹ jẹ́ kí n fún yín ní 30 million naira but máa ṣe 10 million naira sísìn. 30 million. bẹ́ẹ̀ni máa ṣe. ṣe rí owó eléyìí ń gbọ́dọ̀ ṣe irú owó ìṣí ó pè ẹ láàgẹ̀ yẹn pé uba ni ẹ jẹ́ ń pè. ṣé n kò mú kíní jáde ní ṣe 21. 21 bank ò ní uba right. uba ni o 21. 50. Excuse me, please. 53. Excuse me, please. Semi. Yeah, excuse me, please. 70. Ya bọ̀. Ya kò ní sáré. Ẹ̀yin bọ̀. Ọlọ́run lè ní kí nǹkan bọ̀ ẹni sùúrù. Yeah, what's up, fam? How you doing? Àdúpẹ́. Yeah, I'm actually kind of in a conundrum. I was trying to locate a specific domain in this territory. Ṣe domain. Imagine baba mama lọ tèmi o ẹ kàn dáyàn dúró síbí báyìí iye account number ẹ ti pé complete gan. Domain yẹn kò sí yọnu pẹ̀lú rẹ̀ ń bọ̀ wá ná ń bọ̀ èso ẹ̀yà kò. lẹ́yìn tó ṣe tán. orí ẹ̀ dàrú. Hello. orí ẹ̀ dàrú ó ti bínú lọ. I'll call you. ó ti bínú ẹ mọ́ da ló ń jáde nígbà tí èmi àtẹ́jọ́ ń sọ̀rọ̀ tó wá ń tẹ nǹkan tí ò tí ì tó nǹkan ní ìṣẹ́ ọdún jáde ọtí bínú ìranù lọ. Sorry about that. ẹlẹ́rìí lọ domain. Yes, no, it's a domain in this territory. All I just need is the specific direction. ìyá ibẹ̀ ṣe rí ní tí ń ṣe yín báyìí nísìnyí pé a gbé Ifá jẹlẹ̀. ṣẹ́rọ̀ mi yé. No, I'm not talking about iPhone. Not iPhone. Àìfà ọ̀rọ̀ iPhone kọ́ lè sọ ọ̀rọ̀ fani ṣẹ́rọ̀ pẹ̀lú mi tí ń ṣe ọ́ ìníṣì. A destination of where I'm going. My Google map is not working. So I just need your directions. Just to get to Olundu Street or something. Ṣé ìṣẹ̀lẹ̀ àwọn olúndù lẹ́ ń lọ? Ilé àwọn olúndù síríìtì kejì ń bí ní ilé àwọn olúndù. Thank you so very much. I really do appreciate it. Náà lè wá ṣe èbó yí kọjá ẹ wá ẹdúró ẹ má bínú ẹ dákun. Ẹ fẹ́ rí wẹ̀. Ẹ ṣeun. Èyí tí ilé àwọn olúndù nù tèmi ń sọ ni pé Ifá tẹ́ ẹ fẹ́ ẹ mọ̀ pé ẹ ṣáàrí ní tí mo kó sọ́rùn. I wanted asking, why are you wearing a clothes that will suffocate you? Bẹ́ẹ̀ni. Yes. I wanted asking èyí tí ìsọ náà nù sẹ́ ọ̀rọ̀ fátẹ̀lẹ́ fẹ́ wò tá a ṣiṣẹ́ fún yín tẹ́yìn ń gbowó. I'm not a fetish person. I'm not a fetish being. I don't do that. I just needed direction. Èmi ò sọ̀rọ̀ tíìsì bàbá yìí ẹ̀gbọ́n ni èmi lèmi ò tíìsì yín. Ẹ sọ̀rọ̀ fẹ́tíìsì kí ni èmi lèmi ò tíìsì yín tí ń ṣe yín. Ọ̀rọ̀ fátẹ̀ sọ pé tẹ́ ẹ̀ ní wo nǹkan ni ọ̀rọ̀ mi tẹ́ ẹ̀ ní ẹ̀yìn kan ti lọ níbẹ̀ nísìnyí. You see, you need to take it easy with yourself. You get blood pressure from this. Ọ̀rọ̀ mi ò yọ ọmọkùnrin yìí. Àníṣe
ntẹ́mi ń bá ọ sọ ni pé ọ wo iṣẹ́ tá a ṣe fún ọ. No, 30 million ló ti. directions and I got directions from you already. Please, young man, please, I do not want trouble. I only asked you for directions and give me directions already. orí ẹ̀ pé pẹ̀lú borí burúkú tọ̀tọ̀. kí ni ìyìn tí ìṣọ́ ọkọ́lọ́hún sọ ni ọmọ tí ń ṣe ọ́ ni ìbọn ọ̀dọ̀dọ̀ wípé ní nǹkan ọ̀fẹ́ ṣe èmi ìròpọ̀ fẹ́ débi tán lọ láyọ̀ ọ̀fẹ́ ṣìnà. Are you mad or something? bẹ́ẹ̀ni. Young man, you need to be very careful with me. I'm a very dangerous man. kò ní dáhùn àti jẹ́jú ọ̀sìn rẹ̀ tí ń jẹ́ jẹ́jú ọ̀sìn àlọ́ ṣìnà ọ̀rọ̀ pé nǹkan ṣe ni ọ̀ lùdà ìkó láìpẹ́ yìí tí ń tọ́ ní mọbi tọ́ ń lọ mọ́ ìkẹ́ dààmú rẹ̀ ni níjọba ìfilẹ́ bí wọ́n gbowó bí bọ́dọ̀ yóò kó mi wọ́n bí ọ̀rẹ́ níjọba pé mo ti rẹ̀ tó ní ti àkáǹtì nọ́mbà bí tó ní ti àkáǹtì mi pé owó ṣe owó sí mi lọ́rùn pé dédé ṣe ni ìwọ̀n ń bọ̀ ọjọ́ èbó burúkú náà lọ fi confuse mi kò tí You are actually pulling the devil's leg. oríire ò pé gbogbo tó wà gbọ́kànlé oríire ò da ọ̀rọ̀ pé lẹ́yìn bọ́ ṣe ni kò tí mi kankan tó lè lọ nípa fún ọ mo lọ jẹ lùsì 30 million níbo ni orí ẹ burú èmi ọtẹ mi kò ní dá fún ní wàá gbà rẹ gbogbo tó bá wà máa ń sọ bẹ́ẹ̀ tí bá tu